ọmọ lè rè ìgbéyàwó. Kí ni àǹfààní ìgbéyàwó tá a ṣe tá a náwó ribiribi lé lórí tí kò sọmọ ń bẹ̀? Irú ìgbéyàwó bẹ́ẹ̀ kì í tọ́jọ́. Irú ìgbéyàwó bẹ́ẹ̀ máa ń fa hatred láàrin lọ́kọ-láyà, láàrin ẹbí ọkọ sí ìyàwó, láàrin ẹbí ìyàwó sí ọkọ. Bí irú eléyìí bá ń wáyé, eléyìí lè fà á kí ọkọ-láyà kan ó túká. Bó ṣe wà látètè kọ́ṣe bẹ́ẹ̀ ló wà nísinsìnyí. Ó ti wà bẹ́ẹ̀ láyé àtijọ́, láyé àwọn bàbá wa. Kí ni àwọn bàbá wa ń lò? Kí ni wọ́n ń ṣe látijọ́ tí wọ́n fi ń ṣẹ́gun àwọn ìṣòro wọ̀nyí? Oríṣiríṣi nǹkan ló máa ń fà á tóbìnrin yìí fi lóyún tí kì í fi bímọ nílé ọkọ. Ṣùgbọ́n èyí tá a fẹ́ gbéyàwó ní àkókò tí ẹ̀ ń wò mí yìí, ó ní àwọn bàbá wa ni wọ́n ń pè ní àṣoògbó. Kí ni àṣoògbó? Kí ni wọ́n ń pè? It's what they call miscarriage. Miscarriage yìí máa ń sábà ń ṣẹlẹ̀ nígbà tí oyún bá ti pé oṣù méjì mẹ́ta lára ìyàwó. Obìnrin oyún yìí máa jábọ́, máa ń fa that is miscarriage. Oyún yìí máa jábọ́, tó bá ti jábọ́ ẹ̀jẹ̀ máa dà lára obìnrin yìí. Eléyìí tó jẹ́ pé ó máa ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi. Kí wá ní solution? Kí ni àwọn bàbá wa ń ṣe? Kí ni wọ́n ń lò láyé àtijọ́ láti fi ṣẹ́gun irú ìṣòro tó bá ṣẹlẹ̀? Bí ẹ bá ti lọ sí hospital, tẹ́ ẹ lọ káàkiri tí miscarriage yìí tí kò stop, tàbí ẹ bá tètè kẹ́fù wípé miscarriage ti wáyé lẹ́ẹ̀kan lára obìnrin, ẹ yá tètè gbé ìgbésẹ̀ yìí. Kí làwọn bàbá wa ń ṣe? Ẹ wo ewé tẹ̀ ń wò lójú wòran yín. Ewé náà ń pè ní ewé àkókò. Ewé àkókò lélẹ́yìí. Ẹ máa bọ̀ sí ìdí igi àkókò. Igi tẹ̀ ń wò yìí ni wọ́n ń pè ní igi àkókò. Igi ẹ̀ lélẹ́yìí. Ó ní àwọn bàbá wa máa ń lò látijọ́ láti ṣẹ́gun miscarriage. Kí la máa ṣe? Ẹ lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ta ewé ọmọ, àwọn tó máa ń ta ewé àti egbò, àwọn tó máa ń ta lékúlẹ́jà. Ẹ wo bí, ó lè jẹ́ mùsùlùmí, ó lè jẹ́ kìrìsìtẹ́nì. Eléyìí kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn, kì í ṣe ẹbọ. Ìwòsàn ni. Ẹ lọ ra eku tí wọ́n ń pè ní eku ẹ̀dá. Eku, tẹ́ bá ti ra eku yẹn, eku ẹ̀dá, ẹ bèrè lọ́wọ́ wọn. Ó lè jẹ́ akọ, ó lè jẹ́ abo. Yíyan tí ara ẹ̀ pé, tí ìrù ẹ̀ wà ńbẹ̀. Tẹ́ bá ti rà á, ẹ mú lọ síbi tí igi àkókò wà bí eléyìí. Ẹ wá mú, ẹ wo example lélẹ́yìí. Ká sọ pé eku yẹn lélẹ́yìí for example. Orí ẹ̀ lélẹ́yìí. Ìrù ẹ̀ wà ńbí. Àyà ẹ̀ lélẹ́yìí. Ẹ wá da àyà ẹ̀ dé igi àkókò yẹn báyìí, ara igi àkókò yẹn báyìí. Ẹ mú bírò tàbí pencil àbí anything, ó lè jẹ́ ọ̀bẹ, ó lè jẹ́ blade. Ẹ fi yọ shape eku yẹn báyìí. Bí ìgbà tí ẹ fẹ́ gé stencil. Ẹ bá ti yọ shape yẹn round eku yẹn pẹ̀lú ìrù ẹ̀. Ẹ wá mú ọ̀bẹ àbí àdá àbí blade àbí anything tó lè rọrùn láti ṣí eku yẹn, rọra ṣí. Ẹ ṣí eku yẹn jáde. Shape eku yẹn ẹ ṣí jáde lára igi yẹn. Ẹ wá lọ ra ata wẹ́rẹ́ gbígbẹ. Ẹ bá ti ra ata gbígbẹ yẹn, ó bá jẹ́ tútù, ó bá jẹ́ gbígbẹ ata yẹn. Ẹ mú epo tẹ́ ẹ ṣí lára igi yẹn. Ẹ fọ̀ kó mọ́ dáadáa. Tẹ́ bá ti fọ̀ tó bá ti mọ́, ẹ wá lọ̀, ẹ lọ̀ pẹ̀lú ata yẹn kó kúnná dáadáa. Ẹ wá wá pọ́ọ̀tì kékeré kan. Ẹ da ata yẹn sí. Ẹ mú eku yẹn kẹ́ ẹ fi sí lódidi bẹ́ẹ̀. Ẹ má gé wẹ́rẹ́. Ẹ wá sè é. Ẹ sè é kó jiná, ẹ fi epo sí. Ẹ sè bí ní ọbẹ̀. Obìnrin tó ní miscarriage yẹn nìkan ló máa jẹ. Tó bá jẹ́ pé lẹ́yìn oṣù méjì àbí oṣù mẹ́ta tó lóyún yẹn ló máa ń wálẹ̀, ó túmọ̀ sí wípé ó máa jẹ ọbẹ̀ yẹn síwájú àsìkò tí oyún yẹn máa ń wálẹ̀. Tó bá ti jẹ, á jẹ eku yẹn complete. Ó máa lá ọbẹ̀ yẹn sí.
pẹ̀lú ògo Ọlọ́run àti agbára àwọn bàbá wa, oyún yẹn ò ní wálẹ̀ mọ́. Tó máa sọ pé sósì orí, àwọn àgbàlagbà wọn ní bí ẹ bá ń wá oògùn tó ṣiṣẹ́, ẹ béèrè lọ́wọ́ ẹni tó ṣe rí tó lò tó ṣiṣẹ́. Èmi ti lò tó ṣiṣẹ́. Now tó bá ti wá jẹ́ yẹn, oyún yẹn ti dúró nìyẹn, miscarriage yẹn kò ní wáyé mọ́. Tóyún yẹn bá ti wá dàgbà, tó bá ti pé oṣù 9 tó tàkókò láti bí ọmọ yẹn, kí ni nǹkan tó máa wá ṣe? Ìrọ̀rùn ló máa bí oyún yẹn. Wọn ò ní ṣe operation, wọn ò ní ṣe anything fún un. Ìrọ̀rùn ló máa jẹ́ fún ẹni tó máa gbẹ̀bí ẹ̀, bá jẹ́ hospital or anywhere tó bá fẹ́ gbẹ̀bí ẹ̀. Ìrọ̀rùn ló máa jẹ́. Kí ló máa wá ṣe? Láti mọ nǹkan tí ó máa ṣe yẹn, oyún ti dúró, ìyẹn ti jẹ́ kó oyún yẹn dúró. Kí ló máa ṣe tó bá ti fẹ́ bímọ yẹn? Lábẹ́ ètò yìí tí ẹ bá ti wò ó, ẹ comment, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ẹ bá mi share program yìí fún àwọn èèyàn, káwọn náà lè jẹ àǹfààní ẹ̀. Bí ẹ bá wá fẹ́ gbọ́ kí ni ìrọ̀rùn, kí ló máa ṣe, ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 300 722 kó lè bá jẹ́ ìrọ̀rùn fún arábìnrin yẹn láti má ṣe operation fún un nígbà tí wọ́n fẹ́ bí ọmọ yẹn, torí oyún yẹn ti dúró. Títẹ́ bá mi pàdé nígbà mi, ẹ comment sí abẹ́ ètò yìí. Àtẹnudẹ́jọ́ lórúkọ mi, ìkànnì Àtẹnudẹ́jọ́ lẹ̀ ń wò. Ó dìgbà.